صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا استغراق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم رسول إله العالمين تعالى خديمك نادى يا رسول تعالى خديمك نادى يا رسول فلا أرى فقيرا إلى غير الإله تعالى خديم بأقصى القرب يدعو محمدا فليس يرى غير الرسول ثم لا تصغر عندي غير أحمد إنني أرجي من الهادي العباد من لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله وكفاني طيبا لا أبالي مقالاني الله لست أخشى كيدانا ولا جوغ الزمان فما كان في زماني وزماني في مكاني الله من زوات ذاتي تأتي الله نحو طغى كفاني الله لا إله إلا الله 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 أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير آمين وتغلق بها عنا أبواب الشر والتعسير آمين تكون لنا بها وليا والنصيرا آمين أنت ولينا مولانا فنعم المولى ونعم النصير آمين gbogbo wa tá a jókòó torí ànábì náà la fi dá àrùn mọ́jú صلى الله عليه وسلم ànábì nìkan lèèyàn yìí bá ṣòwò kó ṣọ́ọ̀tì صلى الله عليه وسلم kóore wá lè pé àtẹni tó ti jí kóun náà jẹ́ ní ti ń sùn lọ́wọ́ kí gbogbo akápanupọ̀ ká ní Allahumma salli اللهم صل ala sayyidina Muhammad على سيدنا محمد wa ala alihi وعلى آله wa asahabihi وأصحابه wa sallim. وسلم Gbogbo wa náà lè má wí dábàá yọwọ́ irú àwọn baba ń sáwí kò ní ìdí pé àwọn ń ṣe sàlátù ànábì kan lọ títí صلى الله عليه وسلم àmọ́ ìwọ tó rẹ ní ṣẹlẹ̀ fún ẹ bíi tèmi ó jẹ́jẹ́ àjọ wí kan sí pé Allahumma salli اللهم صل ala sayyidina Muhammad على سيدنا محمد wa ala alihi وعلى آله wa asahabihi وأصحابه wa sallim. وسلم tó o bá torí pé ṣé o báyé ò wí tí wọn náà wá wí o mọ̀ pé láyé kò sí nǹkan ọ̀fẹ́ Akramakumullah.
in tí wọ́n gbé lé ẹ lọ́wọ́ òun ẹnìkan ti sanwó ẹ̀ ọlá pé wọ́n kọ́ ló sanwó ẹ̀ ló fi mọ̀ pé ó níye lérí lan tanallul birra hatta tunfiqu mimma tuhibbu. gbogbo nǹkan láyé ẹnìkan ti sanwó ẹ̀ lẹ̀ gbogbo iṣẹ́ tó bá láṣeyọrí ẹnìkan ló ṣe é lẹ̀ èyí tọ́lọ́run ó fi wá déṣẹ́ gbogbo wa ládé bá a ti jókòó yìí ọlọ́run ló mọ tí ń ṣe gbogbo wa ẹnìkan tọ́lọ́run lè wò mọ́ wa lára tá a fi ní dààmú tó tó ànábì òsì. sallallahu alayhi wa sallam. tó bá wá mọ̀ bẹ́ẹ̀ sọ pé allahumma salli. allahumma salli. ala sayyidina muhammad. ala sayyidina muhammad. wa ala alihi. wa ala alihi. wa asahabihi wa sallim. wa sallim. àmín. àmín. lẹ́yìn kíkí ọlọ́run àtànẹ́bì. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn àfáwà maulana sheikh ahmed tijani. radiyallahu ta'ala anhu. maulana sheikh walhaji ibrahim Inyass. Inyass radiyallahu anhu. báwa gba baba alhadira sayidi aliyu size. size radiyallahu anhu. ó fi dọ́dọ̀ bàbá wa maulana sheikh walhaji abdullahi ibrahim Inyass. Inyass radiyallahu ta'ala anhu. bàbá wa الشيخ شيخ الإسلام الحاج المقدم محمد الأول رضي الله تعالى عنه. بابا واغبا الشيخ سليمان بابا كوكا رضي الله تعالى عنه. مولانا شيخ حمد تيجاني سليمان gbogbo àwọn bàbá yìí ni wọ́n ti wà níwájú Ọlọ́run ẹni tó lọ ronú pé yóò yá àwa tá a ṣẹ́kù náà àbọ́lọ́hún ṣe májẹ̀mú ẹ̀ bí yẹn bá ń tọrọ fáwọn tó ti lọ ẹnìkan náà ni ó tọrọ fún wọn náà nígbà tó o bá sí ma Ọlọ́run wọlé àlùbáríkà nábì sallallahu alayhi wa sallam. àlékún ìkẹ́ ni ó bá a ṣe fún wọn. amiina. àlékún ìgẹ̀ ni ó bá a ṣe fún wọn. amiina. bàbá wa Khalifa lóṣòdì Ọlọ́run bá dà wọn náà papọ̀ mọ́kẹ́ àwọn àfa àwọn tá a dá kọ. amiina. Salatul Fati. مولانا الشيخ محمد Salis Adenekan. Sheikh radiyallahu ta'ala anhu. àlékún gúngún ẹ̀mí àlékún àlàáfíà ara Ọlọ́run bá ṣe fún wọn. amiina. mo fi àlùbáríkà wọn mo fi kí gbogbo àwọn a'imma wal mashayikh wal ulama wal muqaddamun wal khulafa. bójú ọjọ́ ti rí ń júwe fún wa pé ohun tó kí kálukú wa ká padà sípìlẹ̀ Súfì ni wá lódodo àmọ́ gbogbo àwọn àlámọ̀ tá a rí lára àwọn bàbá tàná títà sáwùfù fi wùn wá ṣe ká bira wa léèrè ṣé gbogbo ẹ̀ ló ṣẹ́kù lára wa. tá a bá rò pé à ń bá a lọ à ń ṣe lọ àdéhùn Sheikh Tijani kò ní yẹ o torí pé kì í ṣe irú àwọn tiwa ní Sheikh Tijani fi wí Sheikh Tijani sọ bí izni an jaddihi maulana rasulullah sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam pé tadumu wa tabuka مع الدهور الطويلة تدوم وتبقى مع الدهور الطويلة في آخر الزمان وفي آخر الزمان تحتي بفائدتي. sẹ́rí àdéhùn tí Sheikh Tijani ẹ̀wọ̀dún tí Sheikh Tijani ti wí ipe tàríkà Tijani yóò máa bẹ lọ gbére yóò sì máa ṣẹ́kù kódà tó bá ṣẹ́kù ẹyọ ẹnìkan lérí ilẹ̀ Ọlọ́run tó bá jẹ́ mùsùlùmí tẹ́ bá bi léèrè yóò sọ pé Tijani àlòun yóò máa àmọ́ èntì tá a rí lára àwọn bàbá àtànáhùn tí Súfì fi wọn àwa tí ò bá sí lára tiwa mọ́ kò ní pé Tijani ò ní ṣẹ́kù yóò máa ṣẹ́kù ntó yẹ ó bí lára wa ni ò ní bí ni ó sì máa bí síbòmí. dúró tọ́wé láti. téèyàn bá ń ṣe nǹkan
kíní kan tá a bá ń ṣe tá a fi wọn mọ yóò parun dọ́tà àbá sí mọ́ àbánsáwí kó bá kàwá ṣé ó báyé ẹ̀yin mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo sì bá khalifa wa ayatollah náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà míì máa wà èyàn ó lọ rẹ́ǹtì èèyàn ṣáàjò kó síbẹ̀ kán lè rí i pé kíní yìí ń gba ṣíṣe lẹ́yìn òní nǹkan tá a bá mójútó ń tà ń ṣe mọ́ bí ó ti padà rí nìwọ̀n. Mawlana Sheikh Ibrahim Inyass radiyallahu anhu. gbogbo mẹ́rẹ̀ àláyé masalul àlá nínú Sufi kódà kìí ṣe inú fẹ́dà nìkan gbogbo ìláfà tí ò bá wo ìláfà Madina fi ṣe ìláfà wọn yóò máa mẹ́hẹ̀. ìláfà ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn láwa yìí tí ó sì dàrú wọ́n ń tó ó sì ń gba títò wọ́n ń tó ó sì ń gba títò Ọlọ́run sì ṣe ìbámu fún rẹ̀ ó ní wà ní anami tufala baqiya illallah ndọ́ tí ń bá lọ Ọlọ́run ní ó ro lé mi Ọlọ́run sì ń ro dàárọ̀ yìí yóò sì ro tálkì àmọ́ òfìdé àmọ́ èyí tí à ń rí nìkan là wá ń wò bí ṣe ìbámu ti ṣe ṣàṣe bẹ́ẹ̀ ṣe ìbámu ń ṣe qawlan wa fi'lan ọ̀tọ̀ ní ìta máa ọ̀tọ̀ ní ká bọ́mọ sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ká ṣiṣẹ́ pé kọ́mọ rí i pé ntí mo fẹ́ máa ṣe rèé níjọ́ tí n bá padà sọ́dọ̀ Ọlọ́run ìwọ táwọn tó bí ẹ kú ó ṣe fìdáwù fún wọn rí ìwọ náà ò ń júwe pé níjọ́ tó o bá lọ ò ní ìdí fìdáwù ni hù gbogbo àwa tá à ń lọ Mọ̀dínà lọ́dọọdún ìjọ́ òládé Mọ̀dínà tí wọ́n pa wàsífà jẹ́rí kò sí àwọn gbà pé tó bá ti lè mú wa kírun a gbọ́dọ̀ ṣe wàsífà kò wá sí tí wọ́n lè máa ṣe bó ti ń kójú ó di tó Mawlana Sheikh Ibrahim ìgbà tí àwọn àfa àwọn bàbá wa tí bàbá Sheikh Ibrahim fẹ́ rán wọn lọ sí Aziari Sheikh Ibrahim wa sọ fún wọn ó ní wala azal lakum bi hawlillahi wa quwwatihi sanadan wa walidan shafikan hamiman rahiman ó ní gbogbo yíyan mi ní yẹ mi ní gbò tálkìámọ̀ ó fi dé àfa yín ní máa jẹ́ bàbá yín ní sì máa jẹ́ ma dumtum ala ahadi lópin ìgbà tẹ́yìn náà ò bá kú ò lérí nǹkan tí mo ń ṣe mustami'ina alayhi yadan wahida kullukum mir'atun li akhihi faman shadda minkum shadda minni ṣé ò ní tí mo fẹ́ àkọ́kọ́ ẹ̀ ni pé gbogbo yín ẹ máa jẹ́ jígí fúnra yín ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́nìkan bá ń ṣe tí ò dáa ìwọ tó o bá jọmọ yẹ ó rí tífẹ́ bá sì wà láàrin yín ó pé ó sì sọ fún gbogbo yín yányán ń máa jẹ́ àfa yín ń sì máa jẹ́ bàbá yín lópin ìgbà tẹ́yìn náà ò bá fi tí èmi náà ń ṣe é lẹ̀ ń máa jẹ́ àfa fún yín ń sì máa jẹ́ bàbá yín ẹni bá wá yẹ kúò lára ẹnìkan nù yín ó yẹ kúò lọ́dọ̀ mi ta ni ó wàá fẹ́ yà kúò lára Sheikh Ibrahim Allahu ta'ala anhu. àkọ́kọ́ àdéhùn tí baba Sheikh Ibrahim ń tó kọ́kọ́ sọ fún àwọn ọmọ wọn ni àwọn mẹ́wàá láti baba wa Muhammad Sheikh Alhaji Abdullahi Inyass Allahu anhu. baba wa àgbà Sheikh Hamad Inyass Allahu anhu. àti baba wa àgbà Mawlana Sheikh Hamad Tijani Ibrahim Inyass àwọn mẹ́ta yìí nìkan ni baba Sheikh Ibrahim ò jẹ́ kí wọ́n jáde ṣé wù láfa àwọn fún rẹ̀ àmọ́ látòrí Mawlana Sheikh Muhammad Nazir Inyass Mawlana Muhammad al-Hakib Inyass Mawlana Muhammad al-Ma'mun Inyass Mawlana Muhammad al-Mahi Inyass Mawlana Muhammad al-Hadi Inyass Mawlana Muhammad al-Maki àti Mawlana Hasan Size gbogbo àwọn mẹ́wàá bẹ́ẹ̀ ni baba Sheikh Ibrahim rán lọ sí Misra lẹ́ẹ̀kan àsọ̀lẹ̀ tí baba Sheikh Ibrahim wá sọ fún wọn lélẹ́yìí gbogbo yìí talabtukum wa antum fil ghaibi awliyahu lillahi jalla shanuhu ẹlẹ́ẹ̀kejì ṣé òun ni ẹ lọ mọ̀ pé mo tọrọ yín ni o gbogbo yín lẹ jẹ́ nǹkan nínú ilé Ọlọ́run mo wá wò pé eléyìí èèyàn ni Ọlọ́run fún mi eléyìí èèyàn ni Ọlọ́run fún mi ibẹ̀ náà ni gbogbo àwọn bàbá wa yìí náà ti tọrọ gbogbo wa
ẹni tí wọn ò báyìí tí ìbí ńgbà tí ṣe kọ lẹ́tà yìí àwọn tí wọ́n bí àwọn náà tọrọ wa ní kí la fẹ́ fi san wọ́n lẹ́san kí la fẹ́ fi san ẹ̀san wọn èyí tí ṣe wá fi gbẹ̀yìn ẹ̀ òun náà ni pé fa arju an la taqtaru tariqan ghayra tariqi alladhi rasamtuhu lakum wa rasamahu li walidi alhaji abdullah ṣé o ní tí mo wá lérò ni pé gbogbo ohun tóun kẹ́ ẹ ṣe láyé gbogbo ohun tóun kẹ́ ẹ lè dà láyé ẹ ní fi ojú ọ̀nà tí mo fi lélẹ̀ fún yín ẹ ní fi ilẹ̀ tẹ́ fi pàdé ọlọ́run ojú ọ̀nà tí èmi fi lélẹ̀ fún yín mi déédéé fi lélẹ̀ òun náà ni bàbá mi alhaji abdullahi Inyass náà ló fi lélẹ̀ fún èmi náà kí lójú ọ̀nà náà tá a bá ń sọ pé à ń ṣe súfì igun tó gbé súfì azikaru láyé méjì ni alazimiya wal ikhtiyariya azikaru tó jẹ́ lazimiya téèyàn bá ti rí yanjú gbogbo wa yìí kò sẹ́ni tí ì jí lóru kò sẹ́ni tí ò ní nǹkan tí fi ń kanlẹ̀kùn ọlọ́run àmọ́ gbogbo ń tà fi ń kanlẹ̀kùn ọlọ́run yìí gbogbo ń tà ń lò yìí gbogbo ń tà ń sà yìí kí la fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run tá a bá fi béèrè àmọ́wálù a fi béèrè banun tàbí ká fi béèrè asiwaj àbí ká fi béèrè makama àbí ká fi béèrè àbí èmi náà fẹ́ kọ́lé èmi náà fẹ́ ní karama àmọ́ èyí tó jẹ́ khalisa liwaji illahi ta'ala òun náà ni al-azkaru al-lazimiya òun náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò pay attention sí mọ́ bó ti yẹ. ọ̀pọ̀lọpọ̀ wa ń lé láàsìmú lójú ọ̀nà ni pẹ̀lú mi bá jáde ní ìṣẹ̀lẹ̀ tí gba ẹ̀gbọ́n ẹ̀yìn ṣe láàsìmí àárọ̀ yóò máa wá sa wàsífà ìjọ ò láti jòkó wàsífà gbẹ̀yìn níjọ̀mọ́ lójoojúmọ́. zimazi tọ́ríkì. láàsìmú ojú ọ̀nà wáyé òun náà ni adikir. gbogbo èrè téèyàn lè jẹ níbi láàsìmí àárọ̀ níbi láàsìmí ìrọ̀lẹ́ níbi wàsífà níbi hailala ni gbogbo èyí tó kù tá à ń tọrọ ni ẹ wo nǹkan gbogbo ohun tá a bá ń tọrọ gbogbo òṣèmí ayé wa pátápátá bẹ hasab aṣahawa tó bá ti jẹ́ pé torí pé n tá a fẹ́ gbà n tá a fẹ́ ní n tá a fẹ́ rí lọ́dọ̀ ọlọ́run ọba ni kì í jẹ́ kí èèyàn ó ní ìdùnnú tí ìdùnnú náà ó sì kalẹ̀ kì í sì jẹ́ kéèyàn ó ní ọlá tọ́lá náà ó sì kalẹ̀ ìdí ẹ̀ ni pé gbogbo ohun téèyàn bá ń lé níjọ́ tó bá jí lóru tó mú tẹ̀sùbá dání tó wá ń sa iṣẹ́ ó sá lé ní ó sá lọ́la ó sá lóṣù kan in tó béèrè lọ́dọ̀ ọlọ́run níjọ́ tó bá ti rí kò ní jọ ẹ́ lójúmọ́ níjọ́ tó bá béèrè ilé níjọ́ tó bá parí ilé náà níjọ́ náà ní ilé mi ó ti máa wọ̀n ẹ́ tẹ́bí wọ́n tó kọ útúbà jímọ̀tì ó wá rí mọ́ríà lérí Facebook ó wá ń kọ mọ̀kálà oríṣiríṣi òun kọ́ ebi níjọ́ tí o ní fúrúsọ̀ láti ní kùsùsíyà pẹ̀lú ẹ̀ níjọ́ náà ní wáyé ò ti wá mọ́ gbogbo ntẹ̀yàn bá ti ní tí n bá ń bẹ lọ́hùn fún níjọ́ tó bá ní kíní náà ò ní hùn mọ́ nǹkan kan so téèyàn ní tí ó máa ń yàn tálíkì àmọ́ fi dé òun lọ́lọ́hùn òun lọ́lọ́hùn gbogbo ń ta níláyé yìí karama ni sarafu ni owó ni mọ́tò gbogbo ẹ̀yán hulmun bijani bele yakiza gbogbo ẹ̀yán bí ìgbà téèyàn ńlá la ni ọlọ́run fún rẹ̀ ni kéèyàn wà lójú fò lakin kullu ma ra'aynahu wa kullu ma fa'alnahu yabqa da'iman bi baka'illah gbogbo ń ta wá ṣe nínú àlá gbogbo yìí tá a ṣe dáadáa gbogbo yìí tá a ṣe tó kù díẹ̀ káàtó tá a tún wọ́ ọlọ́run lálá foríjì lérí ẹ̀ yabqa bi baka'illah níjọ́ tá a wò bá sí mọ́ òun ó máa bẹ níjọ́ tá a bá padà sọ́dọ̀ ọlọ́run òun ó máa ṣẹ́kù níjọ́ tá a bá sí mọ́ àwọn bàbá kókà o àwọn ti wà ń wájú ọba tó ní wọ́n lé ní bàbá Sheikh Ibrahim àwọn ti wà ń wájú ọba tó ní iṣẹ́ wọn ló ṣẹ́kù yìí kí ló fẹ́ ṣẹ́kù ńgbà táwa náà ò bá sí mọ́ subhana rabbika. لذة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.
ẹ pariwo Ọlọ́run pa Allahu Akbar. Kí bàbá Al-Bayan ọba tí ó ní kí àwọn àlùfáà wa kí wọ́n mójútó tọlọ́hun sì ní kó ṣẹ́kù. Bàbá bàyà níbi mi léèrè ní ijó ní Kaula wípé báwo ni Kùránì ṣe yá lẹ́nu mi tó bẹ́ẹ̀ mo náà fà mí ò ní jẹ méjì Kùránì ni à ń sa Kùránì àwọn àni mo rò pé máa ń ké mo ní ọjọ́ Àlàmísì ṣéwù nìkan lè jókòó ti Kùránì òdìdí kan dà parí ẹ̀. Bàbá àlebà àlùfáà ẹ̀gbọ́n mi àfa wa ní ọjọ́ Àlàmísì kí gbogbo wa sá kí gbogbo wa ká sá báyìí bá wọn jókòó ẹ bá wọn tí ó jókòó ti Kùránì ẹ̀ tí wọ́n máa ké láì mọ iye ọdún fáni ibi tó parí ọ̀rọ̀ sí ló jẹ́ kí n tún rántí pé bó ṣe rí nìwọ̀n so àṣẹ gbogbo ẹ̀ Ọlọ́run dájọ́ náà ni Ọlọ́run níjó bàjẹ́ bisimilayi ilaafi ababayan bisimilayi rahman rahim ilaafi Quraysh ilaafi imarlata shita iwasayf wàlíyà abudurọba hazal beit alẹ́zẹ̀ àti amọ́mi àbá tí ò kọ́mọ́n àbá gbà ní kókà ní kí ẹ má bọ̀ sá.